الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني فسبحان الله وما أنا من المشركين يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún à ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣọ́jáde Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn ará rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí Ànábì wa sallallahu alaihi wasallam tó filẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun, owó àtọmọ ò ní ṣàǹfààní tó bá dijọ́ náà illa man atallaha biqalbin salim, àfẹn tó bá pàdé Ọlọ́run ọba àlékọ́lá Allah pẹ̀lú ọkàn tọ́lá kò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifak. À ń fi àánú Ọlọ́run bẹ lọ́run gbogbo ọjọ́ tá a bá pàdé Ọlọ́run kọ́lọ́run kó ṣe níjọ́ tí yóò lóore jù fẹ́ ní kọ̀ọ̀kan wa. Àmín. má jẹ́ á pàdé rẹ̀ pẹ̀lú ìwà àbòsí, má jẹ́ á pàdé rẹ̀ pẹ̀lú ìwà nifak, má sì jẹ́ á pàdé rẹ̀ pẹ̀lú ẹbọ. níta bá wá fi pàdé rẹ̀ nínú ẹ̀ṣẹ̀ Ọlọ́run ọba àlékọ́lá ṣàforíjì fún wa síwájú kó tó pa wá. Àmín. La hawla wala quwwata illa billahi al-azim. eléyìí ni ètò yẹn tó wa Al-Basira, èyí tí máa ń dé sí ti gbẹ̀nì kọ̀ọ̀kan wa ní gbogbo ọjọ́ àlàrúbá báyìí láti iléeṣẹ́ amútajérò 92.5 FM. iléeṣẹ́ náà Ọlọ́run balẹ̀kọ́lá má jẹ́ kó dàrú. Àmín. owó ni wọ́n mú rò mbẹ́, Ọlọ́run balẹ̀kọ́lá má jẹ́ kí wọ́n mú òsì rò. wọlé àjọkà oṣù rẹ wọlé agbóló la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bá a ti ń ṣàlàyé lọ lórí àwọn àdájọ́ tí ó ṣe pọ̀ mọ́ ààwẹ̀, gbogbo àwọn tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ ètò ìpátá Ọlọ́run balẹ̀kọ́lá ọmọ yẹjú kálukú bí kálukú ṣe ń dá sí i. Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan wọ́n dàrú o. Àmín. wọlé àlọ́kà òṣèré ọgbọ́n títí ń dùn mọ́ wọn nú pátá má jẹ́ kọ́wọ́ bàjẹ́ kankan kan. Àmín. ogun kòrónà tí wọ́n ń káàkiri gbogbo àgbáyé Ọlọ́run yàwá yà o. Àmín. bá ní fi agbára rẹ àti àánú rẹ bá ní fi ká kó ńlẹ̀. kò sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ jù bínú Ọlọ́run ọba àlekọ́lá lọ, Ọlọ́run bá ní ká kó ńlẹ̀. wọlé àlọ́kà òṣèré wọlé agbólóhùn la ilaha illallah. gẹ́gẹ́ bá a ti ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìdájọ́ àwẹ̀ pẹ̀lú yọ̀ǹda t'Ọlọ́run, àwọn ìdájọ́ tó sopọ̀ mọ́ àwẹ̀ pẹ̀lú yọ̀ǹda t'Ọlọ́run. òní ni Ṣàbán di 22, àwọn kan ka 22, àwọn kan ka 21, ṣùgbọ́n táwa bá kà láàsọ 22. so tó fi yẹ yìí pé ìjọ tá a bá máa wá oṣù yóò máa jẹ́ ìjọ mẹ́jọ. àwa gbọ́dọ̀ sọ̀rọ̀ oṣù lónìí, a sì gbọ́dọ̀ sọ àwọn wàhálà tí máa ń ṣẹlẹ̀ níbẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ èyí tí a ní. àkọ́kọ́ nínú àyà tí àfa kà fún wa, Ọlọ́run ọba àlékè ọlá ń bá ní sọ̀rọ̀ nínú Al-Qur'ani Karim ba'da a'udhu billahi minash shaitani rajim. Ọlọ́ni yá ayyuhalladhina amanu. Ya ayyuhalladhina amanu. Ọlọ́ni mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo, ẹ̀yin tí Ọlọ́run pè láti jẹ́ pé ká wá gba àwẹ̀ yìí. gbogbo ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo tó jẹ́ mùsùlùmí lọ́lọ́run pè. Ọlọ́run èè pẹ́ ẹni tí èè ṣe mùsùlùmí láti wá gba àwẹ̀ o. Ọlọ́run wá ní kíni o. Kutiba alaykumus siyam. Ọlọ́run ní kutiba alaykumus siyam, a ti ṣe àwẹ̀ lọ́ranyàn lé yín lórí. má lọ sí kéwútú kọ́ a máa sọ pé wọ́n ti kọ́ lé yín lórí torí pé kátàbà kún ọkọ̀ nǹkan ni. so rárá o, kì í ṣe pé kún ọkọ̀ nǹkan ní èdè lárúbáwá o. so èdè lárúbáwá èèyàn gbọ́ dáadáa kọ́ máa sọ pé àwọn Ọlọ́run láti kọ́ lé yín lórí wọn ọ̀kọ́ o, kì í ṣe kátàbà o. kátàbà ọkọ̀ ní tòótọ́ o, ṣùgbọ́n níbẹ̀ yẹn bìmánà fórídọ̀. Ọlọ́run ní kutiba alaykumus siyam. Ọlọ́run ní a ti ṣe àwẹ̀ lọ́ranyàn lé yín lórí
kama kutiba ala alladhina min qablikum. Gẹ́gẹ́ bá a ti ṣe lọ́rùn àyàn láwọn tí wọ́n ṣáájú yín lórí àti lọ́rùn láwọn náà lórí, that is a ti ṣe lọ́rùn láwọn ìjọ tí wọ́n ti lọ, kì í ṣe àlìúmà nàbí òun àkọ́kọ́ ní tí ó kọ́kọ́ gbààwẹ̀, ṣùgbọ́n ọ̀nà tọ́lọ́run bá wa gbé àwẹ̀ tiwa gbà ọ̀nà tó rọrùn ni. Ẹnìkan wà ní mú ní líle àfikọ́jẹ́ pé òun ló fẹ́ fìyà jẹrẹ, ẹnìkan wà ní pa ọ̀nà ntì àfikọ́jẹ́ yípo náà balẹ̀ kan láti bínú sí i. Ọlọ́run ní kama kutiba ala alladhina min qablikum. Gẹ́gẹ́ bá ẹ ṣe lọ́rùn yẹn láwọn tó ṣáájú yín lọ, torí kí ni. La'allakum tattaqun. Ká ẹ lè bá jẹ́ ní tí yóò bẹ̀rù Ọlọ́run, tí yóò páyà Ọlọ́run. Àyà yìí òun tọ́lọ̀ balẹ̀ kan láfi ń sọ fún wa pé àwẹ̀ Ramadan ọ̀ràn yẹn ni. Tá bá wá gbà pé ọ̀ràn yẹn ni, báwo la ṣe mọ̀ pé Ramadan dé? Ọ̀nà kan nínú ọ̀nà méjì òun láàrí tábà ti rí sáyìn yẹn táwọn kí Ramadana ó ti kí ni o, ó ti dé, ó ti wọlé, àfààní Ọlọ́run bẹ́ lọ. Ibi tó kù sí náà Ọlọ́run mọ̀ pé lápára fún wa o. Àmín. Wọlá àjọkà oṣù rẹ̀, wọlá gbólóhùn la ilaha illallah. Ọ̀nà àkọ́kọ́ òun náà ni ru'yatul hilal, kárí ilé tẹ́sù, kárí oṣù ńlá fi mọ̀ yìí pé Ramadan wọlé. Rírí oṣù ẹ dákun jàmáà, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa pátá àtẹ̀yin tẹ́ ń wò wá lórí ẹ̀rọ Facebook, ẹ dákun gbogbo ìgbà téèyàn bá ti lè fi ìlànà ànábì ilẹ̀ yóò máa dààmú ni o. Sallallahu alayhi wa sallam. Ànábì ti ṣàlàyé ọ̀rọ̀ oṣù kọjá káẹsẹ̀ wa máa dààmú bá a ṣe ń dààmú yìí o. Ànábì ti ṣàlàyé ọ̀rọ̀ oṣù kọjá yìí pé ntí ó yẹ kó máa dà wá láàmú oní ọ̀wà máa dà wá láàmú nínú ayé ń bì yìí o. Gbogbo àfà tí ó bá ti tẹ̀lé súnà ànábì lórí ọ̀rọ̀ oṣù yóò dààmú kú ni o, ìdààmú ni o. Ẹ̀yin bàbá wa ẹ̀yin lẹ kọ́ wa, ẹ̀yin bàbá wa lẹ kọ́ wa ń kéw, íńtẹ́ẹ̀sì kọ́ wa òun náà là ń tẹ̀lé. Ẹ̀yin náà lẹ sọ pọ́lọ̀ ń paná adẹ́bọrẹ́ gbé súnà ànábì ga, súnà ànábì ń lọ́wọ́ àga ẹ̀, ẹ mọ́tò wá jẹ́ ayọ̀ta rẹ̀. Gbogbo ń tábà máa sọ ẹ̀yin ìmáàmù káàkiri gbogbo ilẹ̀ Yorùbá, káàkiri ibi tábà ti máa sọ̀rọ̀ lásìkò yìí, àti mọ̀ pàṣíkò mítìn ló tó dé yìí, tẹ́ ẹ máa ń lọ ṣe mítìn, tẹ́ ẹ tún lọ máa mú déètì àwẹ̀ ẹlẹ́, kò sínú tí àkàkà gbogbo tí àtẹ kọ́ wa ẹ̀ kọ́ wa bí tẹ́ ti mú déètì àwẹ̀ ẹlẹ́, tọ́ bá sì rí ẹyẹ mú jáde. Ẹ̀yin náà lẹ kọ́ wa gbogbo ń tẹ́ ẹ kọ́ wa pátá nínú tí àtẹ kọ́ wa ẹ sọ báàbù bí kankan pé ibi tẹ́ ti máa mú déètì àwẹ̀ ẹlẹ́ ni. Níbo lẹ́yìn àfáwọn ilẹ̀ Yorùbá ti á rí? Ẹ má bínú táwọn ọmọ yín bá sọ̀rọ̀ báwọn, àwa náà la tó sọ. So ti yé báyìí, ẹ kọ́ wa níbi tá a ti máa mú déètì àwẹ̀ ẹlẹ́. Inú tí àtọ̀ bá wà kẹ́ ẹ sọ fún wa, bóyá wà lójú wo tí ì tó, tẹ́ wà sọ fún wa pé ànábì àtàwọn sàbí wọn wá jókòó wọn mú déètì àwẹ̀ ẹlẹ́. Ìmọ̀ tẹ́ ẹ fẹ́ púrúfù fàyè, tẹ́ ẹ fẹ́ lẹ́ẹ̀mọ̀ tẹ́ ẹ fẹ́ fi mú déètì ńlẹ̀, sẹ́fẹ́ sọ pálá ẹ̀mọ̀ kan lànàbì. Tí ànábì ọba fi rí oṣù lánàá tí ò fi wo oṣù, ẹ lè fi wá oṣù lónìí. Yàtọ̀ wá wò mọ́ ń lọ náà, ó tó wá jẹ́ mọ̀ tó jẹ́ pé ìsìláàmù wọ́gilé, kẹ́ ẹ máa wo yanrìn, kẹ́ ẹ máa tẹ yèèpẹ̀, kẹ́ ẹ máa lẹ́ ń wòrà wọ̀. Gbogbo ẹni tí bá ń tẹ yanrìn tàbí tí ń wòrà wọ̀, ẹ sọ fún un pé ó kú òfò. So ẹ tó wá fẹ́ fi eléyìí gbé nǹkan wọlé fa ipé tá a bá wò ó, àwọn ìràwọ̀ kan bẹ wọ́n sorí kurukuru báyìí, wọ́n á lọ báyìí, tó bá ti á fagi lọ́wọ́ ṣàbánu ó péye báyìí, tó bá ti kinní kan lọ́wọ́ subhanallah. Tá a lọ sọ eléyìí fún wa nínú tí àwo láti kọ, tí ààrẹ wo Imam Maliki lọ sọ ni àbí Imam Shafi? Maliki là ń lò, tẹ́ ẹ mọ̀ sọ pé Maliki la tẹ̀lé, ẹ sọ bínú tí a Maliki tó wà sínú risala lọ wà ní àbínú Muqaddima Insiya, àbínú Hadari, àbínú Asimawi, àbínú Al-Mudawwanatul Kubra. So àbínú Mu'atta Imam Maliki ló wà. Tá a bá dénú Mu'atta, gbogbo ń tá a fẹ́ máa sọ yìí tọ́jọ́ ọ̀gá tírà fún Imam Maliki, táwọn àbá wa ń sọ yìí pé Malikiya làwọn o, Malikiya làwọn o. So gbogbo ń tá a fẹ́ máa sọ yìí pátá ọ wà nù Mu'atta Imam Maliki. Ẹ̀yin bàbá náà lẹ sì kọ́ wa, ẹ má mú dé tilẹ̀ o. So nítorí ẹ lè jẹ́ ká ètò sọ fún wa báyìí nísìn, ká má mú dé tilẹ̀. Tí wọ́n bá wá mú táwọn bàbá wa bá láwọn ọ̀gbọ́rọ̀ táwọn ọmọ wọn sọ, ìwọ tó o bá tẹ̀lé wọn ọ̀tàn rẹ̀ ni o waste ìgbésí ayé ara ẹ̀ dànù. Ọlọ́run ò ní ká tẹ̀lé àwọn bàbá, ta Ọlọ́run ní ká tẹ̀lé? Ọlọ́run ní àti Allaha wa àti Rasul. Ọlọ́run ní ẹ tẹ̀lé mi Ọlọ́run, wa àti Rasul, ẹ sì tẹ̀lé ànábì. Ọlọ́run mú tọ́ àwà níbi tọ́lọ́run, ń tọ́ sọ pé ẹ tẹ̀lé mi Ọlọ́run, ọ sọ yí pé ká tẹ̀lé wọn Ọlọ́run, ọ̀dà kọ́tọ́ à ńgbò tó dé ibi tànàbì, ó tún ní wá àti Rasul, ó tó wá tún gbé padà ké ẹ tó tẹ̀lé ànábì. Ńgbò wá fẹ́ débi wà ulul amri minkum, ọwọ́ ayọ̀tọ́ àkó ń bẹ. Ọlọ́run wá ní wà ulul amri minkum,
àti àwọn aláṣẹ yẹn nínú ìtọ́gọ̀rọ̀ àwọn àfáà lọ́bẹ̀ òun náà ni umul ulama òun làwọn àfẹ́sìn tá a tẹ̀lé ṣùgbọ́n títẹ̀lé wọn ọlọ́run já títẹ̀lé kó òbí tọ̀dọ̀ tiwọn ó fi títẹ̀lé síbi tọ̀dọ̀ tara tiẹ̀ ó fi títẹ̀lé síbi tọ̀dọ̀ ànábì ọwọ́ ajá títẹ̀lé kó òbí tàwọn àfáà ìtumọ̀ nípa àmọ́ tẹ̀lé àfáà lókùrú ìgbà tó bá ti ń tẹ̀lé ọlọ́run àtànábì àmọ́ ṣe about turn fún ẹni àfáà kankan lókùrú ìgbà tó bá jẹ́ yí pé kò tẹ̀lé tọlọ́run àti tànábì ìntọ́lọ́run ọba àlékè ọlá sọkọ́ ní sọ kódà àfọwọ́bá àmọ́ wu ìwà abú mi kọ́sà àti bá wa sọ̀rọ̀ ntọ́lọ́ ń sọ olókùkù ọlọ́run pẹ̀lú ìwà abú tí ń wù ṣé ntọ́lọ́ ń sọ lọ́sọ jáde lẹ́nu ọ̀rọ̀ rẹ̀ ti sẹ́pẹ́rẹ́ ọwọ́ àkù síbi pé n ti ń sọ kọ̀tẹ́lé ìyá tiẹ̀ wá ṣùgbọ́n èèyàn bá wà níwà rẹ̀ kún ní àwọn bàbá olùjọ́sìn ni wọ́n kódà àwọn èrò òrùn wọn èrí kinní kan àwa àwò kékeré ni wọ́n wá ń sọ pé tó bá ti dinú àwẹ̀ báyìí o àmọ́ mú déètì lẹ̀ ni o ìṣekúsìn àbáṣe àbẹ́yèsí wà líyọ̀ ọlọ́run o àbẹ́yèsí wà líyọ̀ ọlọ́run bẹ́ẹ̀ o àmọ́ ọmọ kó rọ̀mọ̀dán wọlé nítorí ká kọ́ sí introduction lọ́nu àmọ́ ọmọ kó rọ̀mọ̀dán wọlé pẹ̀lú kíni o pẹ̀lú rírí oṣù kílẹ̀ rí wa lórí eléyìí ọlọ́run sọ yí pé shahru ramadan alladhi unzila fi il-Qur'an ńgbọ́ ọlọ́run wa ń tọ́lọ́wájú ọlọ́run wa ní pé faman shahida minkumu shahra falyasumhu gbogbo ẹnikẹ́ni tí oṣù bá ti báláyé bí báláyé oṣù yẹn ó bẹ̀rẹ̀ pẹ̀lú kíni o pẹ̀lú ru'yatul hilal ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó ṣù bá ti báláyé falyasumhu kó yá gbààwẹ̀ bóun la sì wá fẹ́ mọ̀ ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó wá sọ fún náà àdìsí Abdullah ibn Umar ànábì ní sumu li ru'yatihi ẹ máa gbààwẹ̀ tẹ́ ẹ bá ti rí oṣù li ru'yatihi wa aftiru li ru'yatihi ẹ sì máa túnu tẹ́ ẹ bá ti rí oṣù fa in gumma alaykum tí ó bá wá di pé kùrukùru bá bojú sánmà ìtumọ̀ gumma alaykum ìtumọ̀ rẹ̀ pọ̀ ṣùgbọ́n nínú rẹ̀ ni pé tí kùrukùru bá bojú sánmà tàbí òjò ẹ̀sùjò ó bojú sánmà tó bá di on the 29 tẹ́ ẹ gbójú wòkè bí irú ọjọ́ mẹ́jọ Wednesday tí ń bọ̀ yìí fáwọn tá à ń ka 22 àtúgbọ́dọ̀ lọ́mọ tí sùlùtọ́nù ń ká o torí pé tí sùlùtọ́nù bá kà Nàìjíríà afẹ́ o akọ o olórí gbogbo mùsùlùmí Nàìjíríà nu o ní Islam sí ní kátẹ́lì à ń bọ̀ ń bẹ́ẹ̀ Islam yìí ṣẹlẹ́yàmẹ̀yà àwọn Haúsá ṣe kinní kan àwọn Tógò ṣe kinní kan no so fa in gumma aleikum anabi ní tí kùrukùru bá bojú sánmà mọ́ yín lọ́wọ́ fakidiru lahu ẹ̀sùn nǹka fún kí ni ìtumọ̀ fakidiru lahu ìtumọ̀ rẹ̀ àtù à ń bọ̀ bí fakidiru lahu o torí pé àlè máa mọ̀túmọ̀ aya alukur'an àlè máa mọ̀túmọ̀ hadith anabi àfikọ́ jẹ́ wípé bánabi bá ṣe tú láṣẹ padà tú tọ́ ọba lọ́nù ló gàgán tọ́ ọba gbọ́ yé dáadáa tọ́ bá òkà bí ló gàdé sọ ni o á wà lọ wò pé kí lànàbí ṣe ìyẹn tánàbí bá ṣe ni ọmọ jẹ́ tẹ̀fsírò yìí tá a lọ mú nínú méjèèjì ànàbí sọ fún wa pé tá a bá róṣù ká bẹ̀rẹ̀ àwẹ̀ tá a bá ti róṣù ká túnu àwọn àfáà ní rírí oṣù òun ni a fi bẹ̀rẹ̀ àwẹ̀ rírí oṣù bẹ̀rẹ̀ ọwọ́ ayàtọ̀ sí ti parí níbẹ̀rẹ̀ àwẹ̀ tá a bá ti rí information lọ́tọ̀dọ̀ ẹnìkan tọ́jú ń déédéé àgbà wọlé kílẹ̀ rí wa ẹja lọ sínú àdìsí Abdullah ibn Umar ó ní tààrọ̀ an-nasul hilal àwọn èèyàn wá oṣù lọ́dún kan kálukú lọ wá lọ́ndì 29 kásọ kí róònù lọ́ndì 29 àsìkò ogun la máa ń wọ́sù tóòrùn bá ti wọ̀ àsìkò tóòrùn fẹ́ wọ̀ náà ní kálukú ó ti dúró bóòrùn bá ti wọ̀ náà lóṣù ọ̀jáde ó láwọn èèyàn wá fa inni ra'aytuhu èmi Abdullah ibn Umar nìkan mo rí ń jọ lọ́dún náà fa akhbartu rasul sallam mo wá sọ fún ànàbí sallam fa sọ́ọ́mà wa amara an-nasa bis-siyam ànàbí sì gba àwẹ̀ ó sì pa àwọn èèyàn láṣẹ kí wọ́n ṣe kí ni o kí wọ́n gba àwẹ̀ abúlẹ́bí mọ́rùkà lọ bá ànàbí yìí pé òun rí àwẹ̀ òun róṣù ànàbí sì gba àwẹ̀ pé ọ̀dà náà á gba àwẹ̀ náà nu ẹ̀yẹ̀ yàn wọ́n ti róṣù ẹ̀jẹ̀ á lọ gba àwẹ̀ àwọn àfáà ní níbẹ̀rẹ̀ àwẹ̀ ìjẹ́rìí ẹnìkan tó bá jẹ́ mùsùlùmí tó jó ń déédé ó ti tó wa àmọ́ níparí ìjẹ́rìí èèyàn méjìlá lò á nílò tẹnìkan kílẹ̀ rí wa ẹ̀jẹ̀ á lọ sínú àdìsí Abdurrahman ibn Zayd ibn al-Khattab radiyallahu anhu abi rahimahullah ó ní anna ashaba nabi sallam hadathu torí pé ní yé ṣe sàbẹ ó láwọn sàbẹ ànàbí wọ́n sọ fóun báyìí tàbí ní pé àwọn sàbẹ ànàbí kì í ṣe nìkan kì í ṣe èèyàn méjì ní sọ pé ànàbí sọ yìí pé sumu li ru'yatihi ẹ máa gbààwẹ̀ tẹ́ ẹ bá ti róṣù wa aftiru li ru'yatihi ẹ sì máa túnu tẹ́ ẹ bá ti róṣù wansuku laha ẹ sì máa pẹran léyà tẹ́ ẹ bá ti róṣù ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bí eléyìí o kì í ṣe ọ̀rọ̀ àwẹ̀ nìkan la máa wá oṣù fún o iléyá gan a máa wá oṣù fún
déètì tá a bá lò ń lu wa náà la lò fún léyà ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ àwọn Haúsá wọn ò ṣe mistake lórí tí wọ́n ṣe lọ́njọ́ òní o àwọn àfáà ti bá a sọ̀rọ̀ lórí rẹ o nígbà kan táwọn Haúsá tí wọ́n bá ró tí wọ́n rí tí wọ́n lọ ṣe léyà níjọ́ àràfà wọ́n ráìtì àdìsí náà ni so téèyàn ọba tí ìmọ̀ ni kọ́mọ̀ sọ pé àkàlẹ́ sí wáàsí fún ẹ pé ẹ bá sí àsundijọ́ kejì ṣùgbọ́n wọ́n rẹ́rì déètì ṣé déètì ìlú kọ̀ọ̀kan lá lò à ń bọ̀ bí eléyìí ó lè jọ́jọ́ mẹ́jọ ànábì wa ní wá ń sòkú làhá ẹ máa pẹran léyà tẹ́ ẹ bá ti róṣù àdìsí wà nínú Sunan Abu Daud ànábì wa ní ẹ jẹ́ n wá sọ fún yín o fa in shahida shahidani tá a bá ti wá rí ẹlẹ́rìí méjì tó jẹ́rìí ẹ ṣe kí ni o ẹ túnu ẹ lè gbà àwẹ̀ ẹ sì lè túnu tẹ́ bá ti rí ẹlẹ́rìí méjì àwọn àfáà ní àdìsí yìí ó gbé wá pé ẹlẹ́rìí méjì níbẹ̀rẹ̀ àwẹ̀ ẹlẹ́rìí méjì níparí àwẹ̀ àwa rí àdìsí tí mo kọ́kọ́ kà lẹ́ẹ̀kan tí Abdullahi ibn Umaru yìí pé níbẹ̀rẹ̀ àwẹ̀ onìkan lọ́dọ́sù rí ó sì lọ sọ fánàbí gbókọ̀ wá sí àdìsí kankan tó wá gbé tí parí àwẹ̀ wá pé ẹnìkan dá oṣù rí àwọn àfáà ní ẹ má wulẹ̀ jẹ́ àdàrú eléyìí gbé méjì wà ń bẹ̀rẹ̀ ó gbé méjì wà ń parí àwa rí sàbí kan tó dá ẹyọ kan rí ń bẹ̀rẹ̀ tó sì lọ sọ fánàbí àwa rí tànàbí fi jáde láyé pé sàbí kan dá oṣù rí níparí ànàbí sì gbọ̀rọ̀ rẹ̀ méjìlá máa ń gbà níparí ajẹ́ yí pé níbẹ̀rẹ̀ ààrẹ rí i pé yẹn lè gbẹ̀rí ẹnìkan níparí yóò máa ṣẹ́kù méjì yẹn náà títí torí pé níparí yẹn ó ní bùkátà sí ká farabalẹ̀ ó lè jẹ́ pé àwẹ̀ yẹn ti sú àwọn èèyàn ẹlòmíín lè ti máa rí star kọ́kọ́ máa jẹ́ pé ònìkan ló darí ẹjẹ́ lómi ọ̀bá rí ká hàn pé alihamudulilayi ó ti rí oṣù tóòtọ́ ntànà bí mà sọ ni sallallahu alayhi wa sallam pé ká lọ wosù ìmọ̀ wa dáyé lónìí àwọn èèyàn kan rárá o àwọn kò ní dípà ń wosù àwọn astronomy wọ́n ti sọ fún wa pé kíní astronomy ń bo astrology kí láàkà wà tá astronomy àbí astrology tó bá rí kó sọ ànábì sọ fún wa pé ní John the 29 dúró ń ta wòkè tó o bá rí wàlẹ̀ alhamdu tó o bá rí kíláàsì ìyàn bá wọn ẹlẹ́ẹ̀kejì ànábì wa ń sọ fún wa yìí pé sallallahu alaihi wasallam tí kùrùkùrù bá bojú sánmà mọ́ wa lọ́wọ́ abálọ́wò lọ́ndì 29 ní gbogbo sánmà bá dúdú gbari lọ́jọ́ ti sú láti rọ̀lẹ́ èèyàn ò lè sábà èèyàn ò lè rọ́ṣù ní kíjà pé sábà èèyàn ò lè rọ́ṣù àbí eruku bá bojú sánmà láwọn ìlú tó jẹ́ desert so àwọn ìlú tó jẹ́ desert yẹn tí ó jẹ́ yí pé eruku máa ń bojú sánmà bẹ́ẹ̀ tí kùrùkùrù ó bojú sánmà so ó wá lọ yọ́ndì 29 àwọn èèyàn wo òkè wọn ò lè rí torí pé ìjọ kejì yẹn yóò wá di yawmu shak ìjọ iyèméjì ike ká sọ pé alẹ́ ní ìsìn láti bí aago 4 ìrọ̀lẹ́ òní lòjò ti gba sánmà ní gbogbo ẹ ti dúdú àlè rọ́ṣù rárá àwa ọlọ́wà máa ń rú wa lójú pé àbòsù jáde òjò ní òjì àárí ọ̀la ńlá wà máa pè níjọ iyèméjì kì í ṣe gbogbo ọdún la máa ń níjọ iyèméjì ká sọ pé róòní ní ìsìn ojú sánmà clear òjò kákó oṣù kò sí kùrùkùrù sánmà àwa wosù àárí ọ̀la ẹ̀ ṣe jọ iyèméjì o ọ̀la ìjọ àmọ̀dájú ni pé on the 30 Shaban òní lápẹ̀rẹ̀ báwọn ṣùgbọ́n tá a kí ń gbà tá a jáde ńrọ̀lẹ́ a rí kùrùkùrù tó bojú sánmà a rí gbòòjò sú orú ọ̀la yóò àmọ́ jẹjọ iyèméjì pé àbòsù jáde lánàá tọ́jà yí pé òjò ní òjè kárí àbí kí ló ṣẹlẹ̀ a máa wò ó kí ló lè ṣẹlẹ̀ irú ọ̀la sọ́ńlá lọ́ndì wà ní àbọ̀ǹdì 30 èyàn wà nílẹ̀ báwọn Islam wa sọ fún wa yí pé káwọ́sù níbẹ̀rẹ̀ àwẹ̀ káwọ́sù níparí níbo wá làwọn bàbá ti wá rí ká lọ mú déètì ẹ máa gbọ́ lẹ́nu àwọn èèyàn ní ìsìn àwọn lọ́ndì 24 lákàsámú ta lọ sọ fún yín báwọn àwọn lọ́ndì kìíní kan lábẹ́rẹ̀ kódà àti gbọ́ tẹ́lẹ̀ mẹ́rin sẹ́ẹ̀rí tá a bá wò ó kìíní kan oṣù kan eléyìí pé 30 eléyìí ò ní pé kìíní rádaràda ni gbogbo eléyìí gbogbo mítìn tá a lọ jókòó tẹ́ẹ̀mọ̀ láwọn àfáà kan jókòó wọ́n wá ní ẹja mú déètì àwẹ̀ ṣé kò sá àfáà láyé ànàbì ni ta ló tún jà àfáà jà ànàbì lọ ta ló jà àfáà jà wọn sàbẹ̀ lọ ìta abánu a sì máa ń tó pilẹ̀ déètì mímú o àwọn àfáà tiwa tí wọ́n jẹ́ àwọn bàbá fún wa inú wọn a ti gbọ́ ìtàn rẹ̀ o àfẹ́ máa sọ yún ní o wọn ilẹ̀ Yorùbá yìí náà àìmú déètì tẹ́lẹ̀ àwọn bàbá wo èmú déètì o ìjàlódé lónídòwe o amọ̀dí rẹ o ọ̀tẹ̀ olóṣèlú ẹlẹ́yàmẹ̀yà náà ló tún wọnú ẹ̀sìn náà o àbáwúsá ṣe náà lọ́ fa déètì o níjọ wọn ṣe mítìn o kódà bàbá wa rí ṣe Kọ́lá so wọ́n ní wọ́n sọ̀rọ̀ níjọ náà pé sára kìíní sì ni wọ́n ní pé ẹ̀rọ ẹ̀dúró olówó lẹ́yìn
bàbá yẹn fẹ́ sòótọ́ ọ̀rọ̀ níjọ́ náà so ẹ dákun gbogbo àmúdéètì ilé yìí ò sí lára ẹ̀sìn rárá káwọn ọ̀rọ̀ péjọ kan báyìí òun lá kàsámú níjọ́ kan báyìí òun lá rárá mùsùlùmí ọ wà bọ́lọ̀ ń ṣe fi wá sí ni tó bá dán di 29 awókè so tó bá di on the 29 awókè tó ṣùgbọ́n jáde abẹ́rẹ́ àwùjọ kejì tí ó bá jáde àbẹ̀rẹ̀ nu ẹni tí Islam sọnù fún wa so ànábì wa ti parí rẹ̀ já lọ náà àdìsí Imam Bukhari gbogbo ẹ̀yin onísàábù ẹ̀yin tẹ́ ń wo kinní kan ànábì wọ́gi lé yín ànábì ní nánú inna ummatun ummiya ṣe é ra wa tá à ń wò yìí o ìmọ̀ kọ ànábì ní ìmọ̀ kọ ìmọ̀ ká ọ̀sọ̀ lọ́jẹ́ fún ànábì kọ́ mọ́mọ́ kọ́kọ́ mọ́mọ́ ká àlèébù lọ́jẹ́ fún àlìhùmá ànábì kọ́ mọ́mọ́ kọ́kọ́ mọ́mọ́ ká so torí pé tànábì bá lè mọ̀ kọ́tọ́ mọ̀ ká dáadáa àwọn yóò ní ẹ̀ mọ̀ àógùdù gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ọmọ kan tí ọmọ ká ọ̀rọ̀ rẹ̀ ọwọ́ ajú tí gbogbo ẹni tó lè pèrè ẹ̀ lọ́jọ́ gbọ́n ayé lọ wọn ò lè bá ọpọlọ tí wọn ò lè bá ni ànábì sallallahu alaihi wasallam ọwọ́ á ní ìmọ̀ ká o ṣùgbọ́n o àṣàrù ha kàdà ànábì wá sí báyìí ọ̀pá ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá pọ̀ báyìí ó ní àṣàrù ha kàdà ó tún dẹ̀ kejì àṣàrù ha kàdà ó tún dẹ̀ kẹta ọwọ́ aká ìkàkàkò ànábì ní ìmọ̀ ká lánà túbù wà lánà síbù àìsí ìlò ìsáàbù àwọ̀ èmi o ọlọ́run ò fi rán mi kí n máa tẹyàn rìn àbí kí n máa wòra wọ̀ ànábì wọ nínú Imam Sahih Bukhari Imam Bukhari ànábì wa ní oṣù òní o oṣù òní o òní o ànábì wa káwọ́ kó ìpìlẹ̀ oṣù ní 29 àṣẹ tó bá di on the 29 ẹ jáde ẹ lọ wosù ìntẹ́ntọ́ lọ ń fẹ̀sìn ìràn tó sọnù níbo la ti wá rí ká máa mú dé tilẹ̀ èyí ò jẹ́ sókí a wà padà sọ tó bá dijọ́ mẹ́jọ yìí pé ṣé tẹ́ máa rọ́ṣùn lu kan sáà lè máa pariwo pé wọ́n ti rọ́ṣùn mi báyìí ọjà lọ gbà wẹ́ o èèyàn bá wọn ṣùgbọ́n ká lè bá a lọ bí abala míì a máa mọ̀ tẹ́ máa ti rọ́ṣùn pẹ̀lú rírí oṣù tí ó bá jẹ́ pé kùrukùru bá bojú sẹ́mọ̀ táwọn òkà sọ́là lọ́ndì wà abónilọ́ndì tààtì kíláàsì oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àfáà sọ ṣùgbọ́n nígbà bá di ọjọ́ Sunday táwa wulẹ̀ máa ń ṣe program lórí Facebook a ṣàlàyé gbogbo eléyàn àmẹ́wò lọ́fẹsẹ̀ múlẹ̀ jù òun náà ni pé tó bá ti dọ̀ndì 29 tí kùrukùru bá bojú sẹ́mọ̀ á kàṣà bá ń pè táàtì ni gbogbo ọ̀rọ̀ mi tó bá yàtọ̀ sí kò fẹsẹ̀ múlẹ̀ gbogbo ọ̀rọ̀ mi tó bá yàtọ̀ sí kò fẹsẹ̀ múlẹ̀ tí kùrukùru bá ilé bojú sẹ́mọ̀ lọ́ndì 29 á kàṣà bá ń pè táàtì ni kílẹ̀ rí wa ìyá wa Aisha ní kánà nàbí sallallahu alaihi wasallam yatahaffadhu min Sha'ban ànàbí máa ń sọ oṣù Sha'banu gan ju àwọn oṣù yòókù lọ yóò máa sọ bó ṣe káwọn náà máa sọ Sha'ban níṣẹ́ káwọn ọmọdé tì ànàbí ìyá wa Aisha wa ní tó bá wá di on the 29 tí kùrukùru bá ilé bojú sánmà á dá Sha'bana 30 yawman ànàbí ọ̀wọ́ aka Sha'ban pé 30 yóò bẹ̀rẹ̀ àwẹ̀ ní ìjọ kẹta so sallallahu alaihi wasallam yóò bẹ̀rẹ̀ so ìgbà tá ànàbí tọ́lọ́run fi nǹkan rán tí ò mú déètì lẹ̀ tí ò jẹ́ kí nǹkan dàrú mọ́ lọ́wọ́ bó o là sí wá ní tẹ̀lé sànàbí wọn ní àtẹ̀lé ni àbáwọn bàbá gbogbo ọ̀tọ̀ àti ọ̀ká wọ́n ti mú déètì o wọ́n ti sọ déètì báyìí o so kọ́nà balẹ̀ kọ́lá kọ́ sànù wa tí a bá ti wá rọ́ṣù bá táwẹ̀ Ramadan tó bẹ̀rẹ̀ kí ni ojúṣe wa àfààní yàtàlẹ́dì mọ́ kàfà udambu fi rajabi. àfààní mo pè wọ́n tó jẹ́ yí pé má kàfà udambu fi rajabin gbogbo ẹ̀ṣẹ̀ tó ọ̀sẹ̀ ní oṣù rọ́jàbù kò tó ọ oṣù rọ́jàbù tá a lò tán. hatta sarabahu fi shahri Sha'bani. títí o tún sẹlọ́n ní oṣù Ṣàbán tá a wà o tún sàn sẹlọ́n lọ ni. laqad adallaka shahru sawmi ba'dahuma. àfààní laqad adallaka shahru sawmi ba'dahuma oṣù tó mọ̀ gbàwẹ̀ lẹ́yìn Rọ́jàbù àti Ṣàbán oṣù àwẹ̀ oṣù àpọ́nlé tí ó jẹ́ yípa mọ̀lẹ́kà gan wọ́n ó máa ṣe kẹ̀tíkẹ̀tì wọ́n ó ti gbogbo ilẹ̀kùn náà wọ́n ó sì lẹ́kùn àlìjánnà lẹ̀ oṣù ọlá ní mọ̀ ń bọ̀ yìí. fala tusayyiri aidan shahra isyani. mọ́tò wá sọ oṣù Ramadan mọ́tò sọ di tó tún wá sọ doṣù ẹ̀ṣẹ̀ bóòlù yẹn ṣe máa sọ Ramadan doṣù ẹ̀ṣẹ̀ ńgbọ́ ọba jẹ́ pé iṣẹ́ tí ẹni o ṣe ń bẹ̀ àwọn nǹkan olóore tí ẹni o ṣe ń bẹ̀ o ò bí sí pẹ̀lú eléyùn Facebook ló ń bí sí pẹ̀lú àwọn Twitter ló ń ṣe kí ló máa ṣe ń bẹ̀ watlul Qur'ana máa ka alukur'ani ni. wasabbi fi mujtahidan. máa ṣàfọ̀mọ́ ní oṣù náà tó o bá lè dá Qur'an kà máa ṣàfọ̀mọ́ fọ́lọ́ ni. li'annahu shahru tasbihi wa Qur'ani. li'annahu shahru tasbihi wa Qur'ani. Inshallah
a máa tú orin yẹn lọ tó bá tún di ọjọ́ mẹ́jọ tó rà fẹ́ gbà kọ́ láàrin ìṣẹ́jú méjì ṣùgbọ́n pẹ̀lú yọ̀ǹda t'Ọlọ́run nínú Ramadan tá a bá ti lè bẹ̀rẹ̀ Ramadan gbìràn báyìí ní iléeṣẹ́ 92.5 amútajérò yìí ní gbogbo òru tí Ramadan fi parí ní live 4:30 tí ó fi di 5 o'clock ẹ máa pàdé wa pẹ̀lú yọ̀ǹda t'Ọlọ́run láti 4:30 ìdájí tí ó fi di 5 o'clock 30 minutes pẹ̀lú yọ̀ǹda t'Ọlọ́run àwọn t'Ọlọ́run ló ń sábà bíbẹ̀ mọ́jì kọ́rọ̀ wọn dàrú ọlá àjọkọ̀ sọ rẹ̀ àtún láwọn abòmíta tó fẹ́ lò náà ṣùgbọ́n inshallah bí ta lè sọ́ńbì náà so àwọn táwọn fẹ́ pò wọlé ká béèrè wa 08121024846 08121024846 láàrin ìṣẹ́jú méjì 08121024846 hello salam 0812102 hello wa alaikum salam naam okay èmi kọ́ mo ṣe wá sí lẹ́yìn bí o ọ̀rọ̀ àwẹ̀ mọ́ ń sọ so ọ̀rọ̀ àwẹ̀ láti wà lọ́wọ́ so tó bá jẹ́ kán bá rèpẹ̀ Islam pàmìtì wọn so láti lè ṣerú nǹkan bẹ́ẹ̀ so tó sì fẹsẹ̀ múlẹ̀ pé wọ́n rèpẹ̀ ni nam 08121 hello 08121024846 now látara àsìkò wa pẹ̀lú yọ̀ǹda ti Ọlọ́run inshallah àtúmọ̀ hello so a máa pàdé tó bá di ọjọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda t'Ọlọ́run àwa tí a bá fẹ́ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ká máa pè wá sí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí 070 106439 070 106439 àwọn tájọ wà nínú ilé agbára ní alẹ́ ẹni tó jẹ́ ká máa gbóhùn wa Bùkọ́lá làwà ajánásí wa pẹ̀lú àfáà Yusuf àfáà wa Ridwan májọ̀bàjẹ́ wà pẹ̀lú wa àfáà wa Tọ́yìb náà wà pẹ̀lú wa ní inú ilé agbára ń bì yìí so ẹni tó ń sọ̀rọ̀ náà ni àfáà